Ekaro, Ekasan, Ekale, at this is CrossblogXTV. Don't forget to subscribe, like and share. Lórí awuyewuye tó lọ lórí ọ̀rọ̀ Sowore àti Nnamdi Kanu. Bàbá Tibetan ti jáde o. Wọ́n ti tún ju ọ̀kọ̀rọ̀ ilé wọn ní Kanu máa jáde ní November. Pé Kanu will be out November. Wọ́n ní kò ṣe ní kò ń ṣàná ní Sowore ti wà lẹ́nu struggle yìí lórí ọ̀rọ̀ àwọn military bó ṣe ń pààrọ̀ agbára lọ́wọ́ ara wọn. Ṣùgbọ́n Bàbá Tibetan ní gbogbo nǹkan time ni o. Sowore lè máa ṣe gbogbo nǹkan tó ń ṣe ń sìn bọ̀ tó bá tó time yẹn máa materialize, but main point ni pé Bàbá Tibetan wá ti tú àṣírí lábàá pé kómi lè kómi November Kanu máa jáde o. Please don't forget to subscribe, like and share. Ẹ jẹ́ ká gbọ́ lẹ́nu Bàbá Tibetan. And this is what this man has been crying, fighting for. And ọjọ́ mẹ́ta yìí sí wọ́n ṣe kí ni wọ́n gbé gàbádáyà láàárín court premises. Kò sí respect fún rule of law mọ́. The justice and the judiciary is coerced. Oh my God. Baba kí ló advice yìí fún ìrìn àjò yìí? Ṣé Sowore tó lè dáko? Kò protest nínú forest láti wọ ìgboro ló ti protest. Kò ní ìdí ẹ. Ó yẹ kó wọnú kò lọ jẹ́rìí kan tẹ́mi sọ fún ẹ. Ta ni bàbá Sowore? Ṣé ta ni bàbá Sowore? Bàbá ṣe mọ̀ pé. Ipa wo ló kọ́ Nàìjíríà? Okay. Ṣé bàbá Sowore àti bàbá Ẹgbẹ́tókù? No, Pa Imodu. Okay. Ìnáhòrò. Ṣé àwọn Ìnáhòrò lọ́mọ sílùú yìí? Àsìwí Sowore kò ṣe máa ṣe lọ́mọ tó rẹ̀ ẹ́. Time is a crazy thing. The time will come. Ṣé bẹ́ẹ̀ yàn ní Dikimbo? Èèyàn náà ní ipa Topolo. Ṣé bẹ́ẹ̀ náà dìgbà tó fẹ́ lè jù ní Niger Delta? Then Yáàdù àkókò wọn sínú plane. Wọ́n kó wọn lọ sí Turkey, gbogbo àwọn Arab nation. Ìyẹn ní Dikimbo fi padà wá sí Muslim. Àbẹ̀wò yẹn ní sìn kò tí ì tásìkò. Sorry, it's just a noise maker. Ibi kan wọ́n ló wòrò yẹn sìn. Jọ́gbó yẹ káwọn èèyàn ti dìde. Kọ́mẹ̀tì sí protest ń pa ẹ̀. But wọ́n ti lè fún wọn ní wọ́n ní tẹ́lẹ̀ pé kẹ́kúrò ń bẹ̀. Àwọn èèyàn kì í sòótọ́. Ó dàbí ilé tó wà mí ti fún abèrè pé kí ni sọ́ọ̀bù mi màmú jáde. Then kí ni bàbá màmú jáde ọdún wo ló dé bí mọ̀ báyìí báyìí good. Then kí ni adúfẹ́ ṣe kò sẹ́ni tó lè bá ìjọba jà kó win. President Brazil ó ti lọ sẹ́wọ̀n òde kó tó wá ṣe president o. Ọbásanjọ́ ti lọ sẹ́wọ̀n òde kó tó padà bá ṣe the other day o. Then nǹkan tá ń jà fún yìí when the foundation is spoiled mi ò criticize Sowore o only time ni. Àbí kò yẹ ẹ́ sìn ebi time kan náà lè fi fight yìí sìn ó ṣe ń ṣe tiẹ̀ lọ́lọ́run èmi náà ṣe tèmi bì. Then ó wá tó wá bàdé pé area kan láti wá so ó dàgbé àsíwìn ti pọ̀ jù ní Ondo state including you. Torí ló bá máa rìpọ́ọ̀tù kéèsì ẹgbàá mi bẹ́ẹ̀ pé ayé fẹ́ parẹ́ ni tó bá wò kí ló pa Gani fáwọn èèyàn ọ̀rọ̀ àsíwìn yìí náà ni nǹkan tí wọ́n sọ pé àìsàn tó ń ṣe yàtọ̀ sí nǹkan tó ṣe yàtọ̀ dé London. So if we cannot beat them, we should join them. No, I don't say we should join them. You know, tí ìlú bá ti le jù sá ìgbà míì ó lè yá o. Then ó ní tàbá fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ gùn nǹkan tó ṣe ń ṣe wọ̀nyí ò tí ì rọrùn. Wọ́n sọ létí ẹ̀ pé ó ní iye time tọ́lọ́pàá máa lò tó máa retire. Then ẹ tún jòkó ẹ tún fi time kún ó yẹ kó lè ṣàlàyé. Then kò lè ṣàlàyé tó máa ṣe president tó ń fẹ́ lé yẹn kò ní help country yìí lọ́jọ́ iwájú òun ló ṣàlàyé tó bá ti flog yẹ kó jẹ́ kó rí tó bá ti flash yẹ kó jẹ́ kó rí bọ̀ kì í ṣe pé kó ṣe débi tó máa ti máa tì mọ́lé káàkiri because èmi ò fẹ́ kó kú ṣáájú mi. He's my brother. He's your brother. The same day no be èmi àti ẹ. So Igbo wà Hausa wà Yorùbá wà àwọn tó know they are born to rule ṣebí lára youth náà ni El-Rufai ara youth náà ni Tambuwau ara youth náà ni máa tó wà ní Abati gbogbo wọn ṣe wọ́n ti lọ jẹ́ tí wọ́n ti kúrò mbẹ̀ Abati náà wọ́n gbóná ju Sowore anytime he was a very brilliant person. Very brilliant. ṣe bọ́n ló wà mí tó wà nísìn ó ti lọ wọ́n ti fún níyàwó kejì under Goodluck Jonathan ó dẹ̀ rántí the other guy tóun àti Buhari ṣe government Adesina bó ṣe criticize Fẹ́mi Adesina ìyẹn lórí ẹ̀ bàjẹ́ ju gbogbo Yorùbá. Oh serious. Bó ṣe criticize Buhari tó ṣe gbogbo ẹ̀ wọ́n dẹ̀ pocket ẹ̀. Dẹ́kídẹ́kí gbọ́ ọmọ tó bí ló pọ̀ o but mi ò mọ ọmọ tó fà tọ̀pọ̀lọ́ ẹ̀ fi sọnù. So Kanu máa jáde ní November. He's gonna come out. They will release him.
wọ́n ti fẹ́ ṣiṣẹ́ débẹ̀ kò ní ìdáríwó bọ̀ tó máa ní nǹkan tó máa ti wọ́pọ̀ òwe tó pọ̀ fún wọn torí wọ́n ti béèlì ẹ̀rí tó sá lọ ìyẹn ni abẹ́rẹ́ ìbí lọ fi mú padà wá nígbà tí ó fẹ́ wọ àwọn sójà ló kọ̀ sẹ́ ńgbà tó fẹ́ lọ pamọ́lé. kò ṣojú mi wà á máa interview ara ilé ìlànà lórí yẹn so then tó bá dẹ̀ rí bí ó ti ṣe lọ yẹn it's a very simple thing so tó bá dẹ́ẹ̀dẹ́ tó bá ti ṣe díẹ̀ ọmọ akínyìn kò gbúdọ̀ ṣojú wọ́n máa wà nínú ọmọ 300 ìgbà míì bẹ́ẹ̀ so èèyàn ní Joseph ó dá yàtọ̀ ó dẹ̀ sọ fún ìṣúná ó dẹ̀ débi tó ń lọ kọ́lọ́n jẹ́ kó débi tó ń lọ láyọ̀ he is not fighting for his pocket tó bá fẹ́ ṣe senator àṣẹ senator tó bá fẹ́ ṣe house of assembly member àṣẹ tó bá fẹ́ ṣe ambassador àṣẹ bọ̀bẹ̀ kì í ṣe kò ní problem ẹ̀ but wọ́n bí mọ́ ni Ọlọ́run àfúnṣe. àmín. àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín iná agbára Ọlọ́run máa jó dànù kí lè nǹkan tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ ẹ ti pàdé wòlíì yín ló fà ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì arán mi sí ọ lónìí mọ́mì Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín Olúwa sọ wípé gbogbo tẹ̀ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí kí nìkan tẹ̀ ń là kọjá lórí ìgbéyàwó ni lórí ọmọ ni lórí iṣẹ́ ni níbi gbogbo ni bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ ẹ jẹ́ àjọ gbàdúrà ẹ jẹ́ àjọ wọ́ ojú Olúwa kí làṣírí ogun yẹn gangan ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 70 25 47 5427 +234 70 25 47 5427 bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu.